Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi kí a tó tẹ̀síwájú a kú weekend ká kọ́kọ́ fi orin ká máa fi dára wa lára yá. Ló fi tọ́ ká ṣọ̀ṣe nítorí ọ̀la ká ṣoore ká má ṣe kà nítorí ọjọ́ ọ̀la. Àní mo fẹ́ kọ́lé mi nígbà kan mo fẹ́ kọ́lé mi lẹ́dí. Débi sí Ìbàdàn Wálé Ṣọ́ọ̀nì kọ́lé ló fi ṣeré ń gbà yẹn. Àtọ̀làtọ̀lá ẹ jẹ́ ká lọ́mọ gbégbá ní. Ẹni tó lé ní ó lè má jó ní ó lọ́la. Ló fi tọ́ ká ṣọ̀ṣe nítorí ọ̀la ká ṣoore ká má ṣe kà nítorí ọjọ́ ọ̀la. Àbí kí ló dé ta fẹ́ràn òkùnkùn láyé ń bí Ju ìmọ́lẹ̀ lọ, kí ló dé ta fẹ́ràn kàjóre ó máa ga? Kí ló dé ta fẹ́ràn ọ̀rọ̀ ju òtítọ́ lọ? Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Ta ò kí rò pé ká parapọ̀ ká tún ṣe. Àní kí ló dé ta fẹ́ràn òkùnkùn láyé ń bí Ju ìmọ́lẹ̀ lọ, kí ló dé ta fẹ́ràn kàjóre ó máa ga? Kí ló dé ta fẹ́ràn ọ̀rọ̀ ju òtítọ́ lọ? Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Ta ò kí rò pé ká parapọ̀ ká tún ṣe. ọ̀pọ̀ ló ti di gíràn níbi ká sọ Bàjẹ́ dòwó, wọ́n ní bàbá olóyè níbi ká ṣe ìlara ẹni. Yèyà túlù ká kúrò mọ̀yàn tako ni. Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Táwọn kí rò pé ká parapọ̀ ká tún ṣe. ọ̀pọ̀ ló ti di gíràn níbi ká sọ Bàjẹ́ dòwó, wọ́n ní bàbá olóyè níbi ká ṣe ìlara ẹni. Yèyà túlù ká kúrò mọ̀yàn tako ni. Kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ́ lọ? Táwọn kí rò pé ká parapọ̀ ká tún ṣe. ń tọ́ máa ń dùn mí jù ni wọ́n ní Wọ́n wọ́n. dẹ̀ tún sọ pé ń tó ṣojú èèyàn tó sọ pé mo wà ń bẹ ní. Wọ́n ní ó búra tó ṣe é pè sí. Fẹ́ni tí orí ẹ̀ rí òótọ́ kọ́kọ́ lọ bá ẹ jẹ́ fún. Pẹ̀lú èèyàn tó jẹ́ kó ti mọ̀ ẹ́ délé o. Ìyẹn ni oníjọ́ lè wà ní òkodoro. Wọ́n gbà rọ́gbọ̀ ò má ro wí pé òdodo ni. Àní ń tọ́ máa ń ẹ yẹ ká gbọ́rọ̀ lẹ́nu alàgbà tó péré ní Tibetan tó ṣe pé àkókò ti tó láti tán fún. Ẹ yẹ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ní ẹnu ẹni tá mo ní kó ti ṣe kí ni ká ti gbọ́ pọ́n. Ọmọ títí ni ó kàn wá lórí ọ̀fẹ́ Yorùbá is too vulnerable. Lọ́dọ̀ lẹ́yìn tó ti pa ọ̀gá ẹ̀ tó dì. Ó ní Ìbà Gani Adams wọn kì í ṣe ọmọ Yorùbá ní pé ọmọ tífí ni. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí a ṣẹ̀ṣẹ̀ máa sọ times without number ní pé Ìbà Gani Adams ọmọ arigidi ni. Ẹ̀yin Celestial ẹ̀dẹ̀ ń wo máa yín ran ẹ fẹ́ kó ba iṣẹ́ tí bàbá Ọ̀ṣọ́bà tí wọ́n ti ṣe kalẹ̀ ẹ fẹ́ kó bàjẹ́ torí mo mọ̀ pé kò ṣe gbogbo Celestial òun ló máa ń hùwà tí Tibetan ṣe yìí. Tí èèyàn bá tiẹ̀ máa sọ̀rọ̀ wípé wọ́n fún ẹ ní owó ó yẹ kí èèyàn ro àtúbọ̀tán àti ìjẹ́ èèyàn Ọlọ́run pẹ̀lú iṣẹ́ tí Ọlọ́run bá gbélé hàn lọ́wọ́. Ṣé ẹ ti ní pé eléyìí kò ríṣẹ́ ọkàn jẹ́ kò ní anything nípa iṣẹ́ òjíṣẹ́. Ìmísí Ọlọ́run bò sí fún Ọlọ́run bò bá lò nítorí pé tí Ọlọ́run bá lò ní wọn ò ní ránṣẹ́ dé tòrutòru tó máa ba ògo tí Ọlọ́run bá gbé fún tó máa bàjẹ́. Ó ní ọmọ tífí ní Ìbà Gani Adams. So nísìnyí báyìí Ìbà Gani Adams wọn ò tún kí ń ṣe ọmọ tápà mọ́ wọn ò ń ṣe lupe mọ́. Ṣé iṣẹ́ tó ń rán ẹ òun náà ló wá jẹ́ ẹ lójú ara ẹ òjíṣẹ́ náà ni ẹ lójú ara ẹ ó máa ṣe o kò máa dà kéèyàn gọ̀ o. Tí mi ò bá ní fàágùn fídíò kan wà ẹ jẹ́ ń wò ó tó bá ṣe gbé sí orí prógrámù yìí. Fídíò yẹn ààrẹ fún ara wọn
wọ́n sọ bí àwọn ṣe jẹ́ wọ́n sọ bí àwọn ṣe jẹ́ ẹ yẹ kí fídíò yẹn wà nítòsí ẹ yẹ kí fídíò yẹn kó wà nítòsí bẹ́ẹ̀ ni ẹ yẹ kó wà nítòsí máa rí mo kàn fẹ́ kí a gbọ́rọ̀ yẹn lẹ́nu ààrẹ fún ara wọn ká gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu ààrẹ níjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn bí wọ́n ṣe ń kíra wọn bí wọ́n ṣe kíra wọn ní ìjọ bẹ́ẹ̀dẹ̀ so that àwọn tó ń pe ààrẹ ní tífí wọ́n á lè jáwọ́ nínú ìṣekúṣe àtàwọn tó ní tápà ní Ìbà Gani Adams ẹ mọ̀ pé sometimes máa wà tó yẹ pé tásìkò ọ̀rọ̀ bá tó èèyàn máa dákẹ́ á máa wò wọ́n torí gbogbo ọ̀rọ̀ náà kọ́ léèyàn máa fèsì pé lágbájá sọ̀rọ̀ ààrẹ ni kó fèsì tàmẹ̀dó sọ̀rọ̀ expect káàrẹ fèsì ṣé ẹ máa fi ààrẹ ẹ máa fi wé ẹgbẹ́ yín ààrẹ ti gun òkè odò káfárá tó já ọ̀nà ti jìn ó jura wọn lọ wọ́n bí ṣeré kò tẹ́ ń ṣe nǹkan tí èèyàn kan lè gbé yẹ̀wò sẹ́gbẹ̀ẹ́ ara wọn kò ṣe fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn rárá àti rárá ni bí tí fídíò yẹn wà ọ̀nà ẹ̀ jìn ó yẹ kí n lè rí torí a gbọ́dọ̀ máa mú evidence wá pẹ̀lú nǹkan táwa bá ń ṣe à ń ṣe òpùrọ́ bíi ti pásọ Tibetan yìí tó dẹ̀ mú rọ́ bántabántá tí wọ́n náà wá gbé jáde èlò òun ló gbà dúró mo ti rí ẹ jẹ́ kí ẹ má bínú mo fẹ́ play òun rè yes pásítọ̀ Tibetan tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tífí ni gbọ́ lẹ́nu ààrẹ o. ẹ bá mi share program yẹn kẹ́ máa bá mi tẹ lọ. orí ọba àlúyàmí tí Ìbà Gani Adams tó ń sọ yẹn Ìbà Gani Adams ìyá wọn ní ìdílé ìyá wọn ni wọ́n ti máa ń jẹ balógun ní Èrúṣú ìdílé ìyá wọn wọ́n ti máa ń jẹ balógun ní Èrúṣú. Ìbà Gani Adams tó ń wò yẹn tó ní ọmọ tífí ni pásítọ̀ Tibetan títí ẹ náà máa padà Tibetan yẹn náà ni orúkọ rú ẹni o orúkọ máa ń roni àpèjá máa ń ròyàn wọ́n máa ń wo èèyàn kó tó sọ̀yàn lórúkọ ni orúkọ lọ́dẹ̀ fún ẹ ó fìtì ẹ dáadáa ni nítorí pé ẹni bá rí orí ẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ bí ọ̀nà ìpákòtò lọ́nà Abẹ́òkúta bí àwọn wò ṣe wà ń bẹ̀yẹn tó rí gbágungbàgún bẹ́ẹ̀ lórí ẹ ṣe rí ìwọ náà ń pèrè lójíṣẹ́ Ọlọ́run nìyẹn ọ̀rẹ́ èlò lọ fún ẹ nítorí pé mo ti rí fídíò yẹn ní ìjọ tí Lady K gan fúnra rẹ̀ tó ṣe mo wò ń pé ajá àwọn eléyìí ń gbó ni kódà gan ó tẹ̀tún sọ pé tó bá sọ̀rọ̀ nísìnyàn àwọn OPC máa gbó bí ajá jáde àwọn ọmọ àlè tí ó yẹ ipò ògo wọn ó ti tán ní ilẹ̀ Yorùbá now oní ọmọ tí fi ni ẹni ọmọ tápà ni ìwo gan la fẹ́ dìmú kí ló dé àwọn èèyàn gan tẹ̀lé irú yín báyìí tó máa sọ pé bóyá àwọn ń wo program yín nítorí pé ẹni àdánù ẹni aṣinilọ́nà òun ni gbogbo yín ìyẹn bẹ́ẹ̀ yẹn níbẹ̀ náà bàbá tó bí Ìbà Gani Adams ìdílé wọn ìdílé ọba ni
ìdílé ọba òun ni bàbá Ìbà Gani Adams ti wá. Ìyá bàbá Ìbà Gani Adams nínú ìdílé wọn ó ti jẹ ríjìn àkókò ọjà ní tí wọ́n máa ń pè ní Sákì of Arigidi. Ṣé téèyàn bá tiẹ̀ fẹ́ sọ̀tàn, ṣé story Ìbà Gani Adams, ṣé biography Ìbà Gani Adams ṣó ṣe change mọ́? Story Ìbà Gani Adams ò ṣe ń change mọ́, ó ti yàtọ̀, ó ti lọ fáfáfá. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Ìbà Gani Adams kó ṣàlàyé fún pásítọ̀ Tìbẹ̀tán dáadáa àti àwọn tó rán níṣẹ́. Àmọ́ àwọn tó rán níṣẹ́ o, ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ òtítọ́. Ìbà Gani Adams, ẹ bá mi fún àwọn ọ̀dẹ̀ dìdìrìn àpòkù mẹ́kan tó ń pè yín ní tífí, tó ń pè yín ní kinní, ẹ bá mi fún wọn lésì. Ọgọ́ni. Kò ṣe yí bá mi. Bí ọ̀rọ̀ pásítọ̀ Tìbẹ̀tán tó sọ wípé Ìbà Gani Adams tápà ni, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èké wòlíì tó ti gbowó tó fi bògo ara ẹ̀ jẹ́, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ lọ. Gani Adams ọmọ Ghana ni ọmọ títí ni ó kàn wá lórí ọ̀fẹ́ Yorùbá is too vulnerable. lọ́dún lẹ́yìn tó ti pa ọ̀gá ẹ̀ tó dìtẹ̀ tó ti pa Fáṣẹ̀hùn a ti mọ̀ pé. dúró ń bẹ̀ yẹn pásítọ̀ Tìbẹ̀tán, Ìbà Gani Adams àti Fáṣẹ̀hùn tó bá lọ wádìí dáadáa ihun tó fàjà Ìbà Gani Adams ní ìgbà yẹn àwọn ọmọlẹ́yìn ni, ṣó ti yé, àwọn ọmọlẹ́yìn ló fa ìjà. Ọdún wo ni wọ́n ti parí ìjà fún wọn tí wọ́n lẹ̀ ti jọ ń ṣe, tó ṣe pé Fẹ́dí Fáṣẹ̀hùn tó jẹ́ founder of OPC, àwọn 9 òun ló wà nínú ló found OPC, àwọn 9 ló ṣe founder of OPC. Ìbà Gani Adams wà ń bẹ̀,
nínú àwọn founder yẹn and Ìbà Gani Adams ló kéré jù ní ìgbà yẹn ṣó ti yé kí Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún dẹ̀ tó kú ìgbà wọn ni Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún kú tó ń sọ pé nítorí pé Ìbà Gani Adams fẹ́ jẹ ọ̀gá ni wọ́n ṣe pa ọ̀gá wọn Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún ìgbà tí wọ́n ṣẹ́tù ìjà yìí fún wọn jẹ́ kí n bẹ gbé píṣọ̀ jáde àwọn òǹṣe olófo bíi titi yín o à ń ṣe olófo bíi titi yín ẹ jẹ́ ń kéré fídíò yìí so that àwọn èèyàn á lè rí píṣọ̀ yẹn wo ṣé o ti rí reconciliation nígbà tó ṣe reconciliation rẹ̀ Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún àti Ìbà Gani Adams wọ́n ṣe reconciliation déètì tó wà ń bẹ̀ ọ̀nà tó ti jìn ní 2008 wàá ó gbà tí Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún tó ṣẹ̀ wá kú kí ni èjì Ìbà Gani Adams gan gbà yẹn kí ni èjì Ìbà Gani Adams ní ìgbà yẹn débi pé àwọn lọ́fẹ́ pa Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún àní nínú ẹgbẹ́ OPC ó ní nǹkan tó fi dá sílẹ̀ June 12 òun ló fi dá ẹgbẹ́ OPC sílẹ̀ June 12 tó fi wá dá ẹgbẹ́ OPC sílẹ̀ aim and objectives tó wà ń bẹ̀ èèyàn kò kí ń ta lù ṣó ti yé ẹni bá ti ta lù wọ́n máa ṣe kíni wọ́n máa ní kó ṣe kíni kó lọ sinmi ni ìhun tí ò yé yín nìyẹn ní tíṣù bẹ̀ yẹn nítorí pé ìhun tá gbà fi ń jẹun ó ń bẹ ní abẹ́ ewé mo bí ẹ̀yin èèyàn ń gbádùn mi dáadáa ṣé ń gbádùn mi ẹ máa bá mi kọ síbẹ̀ tẹ́ bá ń gbọ́ mi dáadáa kó má yẹn pé nẹ́tíwọ̀kì yẹn ṣe ṣégeṣége tẹ́ bá ń gbọ́ mi dáadáa ẹ máa jẹ́ kí n máa gbọ́ wípé ẹ jẹ́ kí n mọ̀ wípé yes ẹ ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ wípé yes ẹ ń gbọ́ mi ẹ bá mi kọ yes síbẹ̀ wípé ẹ ń gbọ́ mi. So kí ni nǹkan tó fẹ́ fà á tí Ìbà Gani Adams máa fi pa Fẹ́ẹ́dì Fáṣẹ̀hún not possible ìtàn tí ó fìdí múlẹ̀ òun lòun sọ ó yá ẹjá gbọ́ lẹ́nu pásítọ̀ Èké. ìgbẹ̀yìn Adams ò lè dá ọlọ̀tẹ̀ ni is a coup plotter. ṣé ń gbọ́rọ̀ ó ní ọlọ̀tẹ̀ ni Ìbà Gani Adams is a good plotter from where to where báwo ló yẹ jẹ́ plotter ṣé wọ́n gba owó ẹ̀rí ṣé business jọ pa ìwọ àti Ìbà Gani Adams pọ̀ rí ṣé o ní evidence kan lọ́wọ́ tó o lè ṣó pé ẹni yo plotter ni ọ̀dàlẹ̀ ni o ní ìgbẹ̀yìn èèyàn kan ò lè dá ṣé o mọ iye ẹgbẹ́ tí Ìbà Gani Adams ti dá sílẹ̀ ká má ti sọ ní abroad ní ilẹ̀ Yorùbá ṣé o mọ iye àwọn èèyàn tó ti jẹ́ pé wọ́n ti make peacemaker láàrin wọn ní àwọn àjìjàngbara tó wà ní ilẹ̀ Yorùbá tí ìwọ wá gbé ẹnu ẹ jáde tó wá ní ẹnìkan plotter ṣé o mọ̀ wípé ìwọ gangan fúnra rẹ̀ olórí plotter ni ẹ́ pásítọ̀ tiẹ̀ tán ó tán ráúráú pátápátá fínfín jọ ṣé o mọ̀ wípé ìwọ gangan fúnra rẹ̀ plotter ni ẹ́ èlò lọ fún ẹ pẹ̀lú àwọn tó kó síwájú nínú fídíò yìí ṣé àwọn ọlọ́run ẹ ń ṣẹ́ ṣé àwọn ọlọ́run ẹ ń ṣẹ́ sọ fún wọn pé ò mọṣẹ́ jẹ́ o àìmọṣẹ́ kò mí orógun ẹ ló mú ẹ torí bomi gbóná kí ló ní tẹ̀yìn èèyàn kò wà ṣá kẹ́kọ̀ọ́ máa ṣòṣìrì kẹ́ máa ṣe rádaràda so no ṣé ara iṣẹ́ tọ́lọ́run bá ń rún ẹ òun ló ń jẹ́ yìí ṣé ara iṣẹ́ tí ọlọ́run bá ń rún ẹ òun ló ń jẹ́ ṣé iṣẹ́ tọ́lọ́run ń rún ẹ ṣé òun ló ń jẹ́ yìí òbí tó bí ẹ ó fìdí jóná àwọn followers tó wà nínú ṣọ́ọ̀ṣì làánú mi ṣe fún nítorí pé o máa kó rí burúkú ara títí ẹ o máa kó rán wọn mélòó ló ti rí kọ́tẹ̀ wá sọ pé òkè o èmi lágbájá ọmọ lágbájá mo jáde o Ìbà Gani Adams ó lù mí jìbìtì Ìbà Gani Adams ó dalẹ̀ òun o Ìbà Gani Adams ó kówó òun o ò lè gbọ́ nítorí pé Ìbà Gani Adams ó ní ìtẹ́lọ́rùn Ìbà Gani Adams ò ń ṣe bí ti yín báyìí ẹ yẹ ká gbọ́rọ̀ lẹ́nu dìdìrín ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó lè máa fi dé. àwọn ọ̀rẹ́ ẹ̀ kan wà pàápàá àwọn ibi kan wà tó ń ṣe ní bọ́dà ó dẹ̀ lójoojú
ọkùnrin tó fẹ́ rọbí lẹ́gbẹ̀ẹ́ títì o. ṣé ń gbọ́ tiẹ̀ tán ṣé ń gbọ́ pásítọ̀ tiẹ̀ tán ó ní Ìbà Gani Adams náà àwọn ọ̀rẹ́ kan ní bọ́dà tí wọ́n máa ń ṣe roadblock ọ̀rẹ́ ò ní Ìbà Gani Adams ṣé ó dá Ìbà Gani Adams gangan fúnra rẹ̀ ṣé ó dá mọ̀ ká má ti sọ ipò rẹ̀ ó dá Ìbà Gani Adams mọ̀ ó dá Ìbà Gani Adams mọ̀ nítorí pé tó bá yẹn pé nǹkan tó yẹn pé ó mọ Ìbà Gani Adams ni ẹkùn tágìrì gbéra ẹ níjà nóbì ṣe ń pé tẹnutẹnu àbí ti àbòsí no ó jura wọn lọ fáfáfáfá ìwé ó jura wọn lọ ó jura wọn lọ ṣó mọ ìgbà tí Ìbà Gani Adams ti ń bá struggle bọ̀ ṣó mọ ìgbà tí Ìbà Gani Adams tí wọ́n ti ń bá struggle bọ̀ látàrí nothing to something ipò tí Ìbà Gani Adams wà ń sìn yẹn wọn ò dédé débẹ̀ ọlọ́run ọba ni kò kí ń ṣèyàn rárá and then iṣẹ́ tí Ìbà Gani Adams ṣe òun lọ́lọ́run bá padà fi san fún wọn ṣé fídíò tí president wa ṣe ní àtayédèhó ní ìgbà yẹn náà tí wọ́n ṣe nígbà yẹn látayédèhó tí Dara ń gbé kiri ní ìgbà yẹn ṣé o mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn ṣá ẹ má yẹ ká tún máa lọ padà sí àwọn ọ̀rọ̀ ẹ̀yìn ẹ má yẹ ká tún padà sí ọ̀rọ̀ ẹ̀yìn àwọn tó mọ Ìbà Gani Adams tó mọ genesis source of Ìbà Gani Adams tó mọ ìrìn àjò tí Ìbà Gani Adams ti rìn ní orílẹ̀-èdè Yorùbá yìí nípa kí Yorùbá kó lè bọ̀ ṣé o rò bí a ṣe ṣeré ní June 12 ni ní ayé ológun tí Ọbásanjọ́ ní ìgbà yẹn tóun náà tún padà di president ta tún wọn pọmọ Yorùbá débẹ̀ tí Ọbásanjọ́ ń sọ ní ìgbà yẹn pé anybody tó bá pè rẹ̀ ní OPC kó surrender rẹ̀ tí ó bá surrender rẹ̀ shoot aside ṣó mọ èèyàn tó kú tí Ìbà Gani Adams tẹ́sí dúró pé àníṣe eléyìí ló máa fi jópin wọn gbọ́dọ̀ pa àwọn lídà wa mọ́ ní ilẹ̀ Yorùbá because àwọn Haúsá ń gbà yẹn wọ́n máa ń pariwo pé bọ́ǹtòrú làwọn káwa máa jẹ́ ẹranko ká máa jẹ́ slave ní ọ̀ndà wọn Ìbà Gani Adams wà náà àwọn tó create awareness ẹ̀ ṣọmọye campaign street kí ló ń porúkọ ẹ̀ tí wọ́n ti ṣe rally táwọn èèyàn máa ń ṣe rally nsìn ọmọdé ni rally yẹn lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ tí Ìbà Gani Adams ṣe àwọn tó jẹ́ olórí OYM nísìn Oòduà Youth Movement lọ bèrè ìrìn àjò Ìbà Gani Adams ń pé kéèyàn ṣe self determination kéèyàn ṣe awareness ní ayé ológun lọ bèrè ńbẹ̀ lọ bèrè tó bá bèrè wàá rí nǹkan tí Ìbà Gani Adams ṣe wàá mọ̀ pé Ìbà Gani Adams ò nójó wo ìtàn pọ̀ bẹ́ẹ̀ tí ò ṣe máa sọ ìtàn pọ̀ ní ibẹ̀ tí ò ṣe máa sọ èèyàn nójó tí gọ́vnà àbí pírẹ́sidẹ̀ntì ìlú tó bá ṣe nǹkan tí ò dáa ó ń sọ̀rọ̀ kò kọ́mọ kó ń lù kò kó yà kó ń lù òun kan fúnra rẹ̀ ò sá kó ń lù onónójó kí ló tó fẹ́ kó ṣe ókè kó náà wà lẹ́sàn kó dá aláìgbọràn bí àwọn àtìláwí you are a crazy fool big fool nuisance. ẹnu àwọn owó kan wà tí ó ti gbẹ́sẹ̀ lé tó ti ṣe gbogbo ẹ̀ àwọn ògo Nàìjíríà kan wà tó ti tẹ̀mí ẹ̀ tọwọ́ ẹ̀ tí ẹ̀mí wọn ti tẹwọ́ ẹ̀ bọ́. sórí ọ̀gbẹ́ni wọ́n ránṣẹ́ ni and you are a fool big fool ni ọ́n owó ni wọ́n gbé fún Ìbà Gani Adams tó bìlí fún pé Ìbà Gani Adams ó tẹ̀rì tó gbẹ́sẹ̀ lé tó wẹ́ bá wà ń bẹ̀ claim ẹ̀ náà tó wẹ́ bá wà ń bẹ̀ claim ẹ̀ Ìbà Gani Adams ò gba owó lọ́wọ́ anybody owó ò pa Ìbà Gani Adams papọ̀ pẹ̀lú èèyàn jẹ́mi pé ó fẹ́ gbó ẹsẹ̀ lé owó oníkálukú ọlọ́run ọba àtàwọn orúnmọlẹ́lẹ́ Yorùbá ló ń san sálárì Ìbà Gani Adams àbí gọ́vnà wo ló máa sọ pé òun fún Ìbà Gani Adams sálárì àbí pírẹsidẹ́ǹtì wo ló máa sọ pé òun àwọ̀dù iṣẹ́ fún Ìbà Gani Adams lẹ́yìn tí Jonathan ṣe kò dẹ̀ sẹ́ni tí ó gbẹ̀tọ́ ẹ̀
ẹni tí ò sí ń bẹ̀ nígbà tí iṣẹ́ bẹ̀rẹ̀ gan tó padà wọlé ó gbẹ̀tọ́ ẹ̀. ṣé o mọ iye achievement tí Ìbà Gani Adams ti ṣe fún ẹgbẹ́ OPC tí wọ́n ọ̀dẹ̀ kọ OPC síbẹ̀ tó jẹ́ pé Oòduà House wọ́n lé legacy orí legacy tí Awólọ́wọ̀ tó ṣiṣẹ́ lé lórí òun ni Ìbà Gani Adams ṣe kíni làwọn náà ṣe kíni náà bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀. lóye tí òun kàn mú àtàmọ̀ ògo mélòó ni ó wà nílẹ̀ Yorùbá táàrẹ parí lẹ́kún tàbí tó tẹ̀ mọ́lẹ̀. ògo tó bá jáde inú ààrẹ máa ń dùn ní nítorí pé tó bá ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé wọ́n ní ìgboyà bíi Ìbà Gani Adams ilẹ̀ Yorùbá ti rán ọ̀nà tó ń ṣe àwọn alátẹnujẹ o tó ń ṣe àwọn scammer o tó ń ṣe àwọn kúrọ́ ti jẹun o tó yẹ pé àwọn tó yẹ pé ilẹ̀ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ tòótọ́ tọkàntọkàn tó yẹ pé direct love ni wọ́n ní fún ilẹ̀ Yorùbá tí ó ń ṣe àwọn olè ní o tó yẹ pé wọ́n dìdí fẹ́ ṣe iṣẹ́ fún ilẹ̀ Yorùbá ni tí ó ń ṣe àwọn tó yẹ pé wọ́n máa ní ẹ máa dá 1,000 2,000 o ò lè rí Ìbà Gani Adams kó ṣe rú ẹ̀rí. ṣé ọmọ yẹn tó ń ná léde láti apá rẹ̀ láti sọ pé ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè láìmọye àwọn ẹgbẹ́ tó ti kó jọ fún ìjàngbara ilẹ̀ Yorùbá tó wáyé pé Ìbà Gani Adams fẹ́ máa pògó mọ́lẹ̀ ni irú àwọn ọ̀tà tí wọ́n pín sí mẹ́ta Ìbà Gani Adams ò ní pa wọ́n pọ̀ sójú kan irú àwọn Àgbẹ̀kọ̀yà tí àwọn Àtìláwí tí wọ́n pín sí mẹ́ta tó yẹ pé tó máa ríra wọn bí kọ́ para wọn ni Ìbà Gani Adams ló make unity láàrin wọn. ṣó ti yé pásítọ̀ ti bẹ̀ tán ó ti tán wọ́n gbé bóyá jíṣẹ́ náà nìyẹn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń pé wọn ò ní wọlé tí wọ́n gbó ti ya wèrè bóyá ní ọ̀ ní wọlé náà nìyẹn tí Tinubu padà wọlé ó wá kú pátápátá ó trend mọ́ Ìbà Gani Adams ló fẹ́ fi trend ó ṣe fẹ́ gbá wọlé ní báyìí nítorí pé lálá tó bá rókè ilẹ̀ ló ń bọ̀ bára bá sán lókè báyìí ilẹ̀ ló máa ń wọ̀ ilẹ̀ òun ló máa ń wọ̀ ṣó ti yé ó ṣe wá fẹ́ wọlẹ̀ báyìí nítorí pé àgbàmọ́lẹ̀ báyìí òun ni ti ṣẹ́ rí ó ṣe fẹ́ wọlẹ̀ ní o ibi tó lọ ta lù yìí ó ṣe fẹ́ wọlẹ̀ ráúráúráúráú ni a máa bẹ́ẹ̀ pò ó a máa bẹ́ẹ̀ fà á wò ó àyà ajá ẹ̀yin Celestia ṣé bẹ́ẹ̀ yẹn ṣe é nù jọyìn rè ẹjẹ́ tètè pé kẹwọ́n ọ̀nù ẹ̀ kó yé ṣòṣì bí ẹran aṣẹ́wó bóyá sọ fún Portable náà nìyẹn bá sọ ti bẹ̀tọ́ yìí bóyá sọ fún Portable náà nìyẹn tó sọ pé Portable o wọ́n pè wọlé ká gbé ẹjẹ́ ń sọ̀rọ̀ yìí rẹ̀ tó ní Portable o wọn ò bí ẹ dá kó dé Celestia kìíní tó fẹ́ lọ kọrin yẹn tó bá dán wò á dán tán Portable lọ kọrin o ó tún padà gbé ẹṣẹ́ pè ní o Paso gbọ́dọ̀ débẹ̀ Paso débẹ̀ o ó lọ kọrin o ó padà gbé ẹṣẹ́ pè ní o kí ló dé ṣé dandan ní kẹ́ ríran ní wó ní ríran aburú ríran àbáyọ sí ilẹ̀ Yorùbá nípa àwọn olóńdà wa láàmú àwọn olóńdà àwọn olórí wa láàmú àwọn olóńdà àwọn aṣíwájú wa láàmú ríran yẹn ṣùgbọ́n ẹni tó bá ti nógo tẹ̀rí pé ó jáde tán fún ìran Yorùbá òun lẹ́ máa ṣe kí ni lẹ́ máa ṣe fàlàfùlù lórí ẹ̀ ká gbọ́rọ̀ dìdìrín síwájú sí. nígbà tó lò lè tẹríba fún ọ̀gá ẹ̀ Fáṣẹ̀hùn tí wọn náà ló fẹ́ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní kó lọ mú sàfídíkẹ́ẹ̀tì oyè tó jẹ ìwà aláàfin òfin. ẹgbẹ́ òpònú ó ní ó náà fẹ́ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò lè tẹríba fún Fẹ́mi Fáṣẹ̀hùn ṣé Fẹ́mi Fáṣẹ̀hùn ló sọ fún ẹ pé Ìbà Gani Adams wọn ò tẹríba fún wọn ìgbà wọn ní Ìbà Gani Adams tí wọ́n ṣẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà wọn ló ṣẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ṣẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò 6 years ago ìgbà wọn lọ́jọ́ fa ọ̀rọ̀ tó ń kàn ń gbogbo ẹ̀ papọ̀ ó ní Ìbà Gani Adams ò ní certificate of office òpònú ni ẹ ká gbé kọlù yìí hello kọ́là òpònú ni bá sàn ti bẹ̀ tán ìhun tó yẹ kó o ní kó o ṣèwádìí kó o tó bọ́ sí online sórí certificate of office ó wà staff of office ó wà so nígbà téèyàn bá ní certificate of office tó ní staff of office ó tún níwọ̀n fún ní gbogbo bí àwọn kámẹ́rà ṣe gbé tó yẹn ó ríran ni àwọn lè ti ń gbàbọ̀dé o
àwọn lè ti gbàbọ̀dè wọ́n ti gbàbọ̀dè. Hello kọ́là. Hello, olóòtú. Hello ẹ káàsán. Ẹ káàsán ẹ kú ètò. Ọlọ́run bá ló ń tò. Ẹ kú ọjọ́ mẹ́ta mo ti gbọ́ program yìí ti pẹ́ mo ti rí program tó ní kò sí. Bí ó bá sí náà à ń dédé jáde. Láti pé àti rí program yìí gbọ́ ti pẹ́. Olóòtú ọ̀rọ̀ mọ́ yìí mo fẹ́ já sí mọ́ọ̀n tí ẹ̀ ń dá lóhùn yìí. Ọdún àdìsọ pé kẹ́ má dá wọn lóhùn ṣùgbọ́n orúkọ tèmi ní ọmọ Bọ́ládélé láti ìlú Ọ̀yọ́. Ẹ ṣeun. Ẹ̀kọ́ ètò ọ̀rọ̀ máa ń lọ fẹ́ dá bẹ́ẹ̀rí máa yan ọ̀yà tó máa ń pé oníṣẹ́ àwọn pásítọ̀ ló wà bẹ́ẹ̀ lórí ìṣe àwọn òní ló wà. Ọ̀yà tó máa ń pé dáì ni máa yan dáì ni ìgbà tó ti lọ́kọ́ ní sísà pé Tinubu ò ní wọlé tó ìbò Tinubu ti wọlé lẹ́gbẹ̀ẹ́ pé dáì ni. Lọ́nà ń bá yẹ pé ọlọ́mọ gbogbo wọlé ní Tinubu tó bá wọlé òun náà sọ ẹbí wòlíì. Gbogbo ọ̀ tó ń sọ ṣẹ́gbẹ́ ń pilẹ̀ àná ń bá yín lọ. Wọ́n bá fẹ́ pilẹ̀ dé ẹ̀ tì mọ̀ pé gáàsì. Ó ní ibà Gani Adams pé wọ́n tẹ owó àwọn kan rì. Kó fún wa ní evidence tó bá yọ kó bá fún àtẹwọ́ yẹn kan kó fún wa evidence. Ta ló gbówó fún wọn? Àwọn wo lọ́jọ́ gbówó fún? Kí lórúkọ àwọn tó lówó tí wọ́n tẹ̀ nìyẹn kó fún wa evidence? Ìyá àkọ́kọ́ náà. Ẹlẹ́ẹ̀kejì ó ní ibà Gani Adams pé wọ́n ń tẹ ògùn àwọn kan rì. Ọgbẹ́ni ọmọ nǹkan tó ń tẹ rárá o. Àwọn bọ́tò tó lóko dànkẹ̀dànkà àwọn tẹ̀lẹ́ tàbí fún lórúkọ wọn tí wọ́n ń bá rẹ̀ ṣe. Àwọn ò sọ gbogbo jápẹ̀yàpá tó ń tẹ̀lé nìyí. Eléyìí ò lóko kò nítumọ̀. Àná olóòtú. Ẹ bá gbà kéèsì ẹ ti rí pé àwọn èèyàn tí wọ́n rán fọ́tò wọn ló gbé síwájú yẹn. Àwọn tí wọ́n ránṣẹ́ nìyẹn. Ìránṣẹ́ àwọn Ìgbòho àǹkó ìlú lẹ́mí náà. Àwọn tí wọ́n rán fọ́tò wọn ló gbé síwájú yẹn ẹ ti bá ṣàkíyèsí pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ pé pásọ̀ yẹn jáde kọlọ́tàpọ̀ ẹ̀yìn ni. Ṣé kó tó wá mọ̀ pé kò mọ̀ nígbà àǹjẹ̀nú kan màláìkà kan òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóòtú. Bá mi. Ibi tí mo ti bẹ̀rù bàbá yẹn ẹ jẹ́ kí n ṣàpèjọ́ mi lọ bàbá yẹn. Ẹ bá wa ṣe ṣókí. Wọ́n lọ ṣe prógámù kan ní Ọ̀yọ́ ẹ̀yẹ́dínlẹ́ sókí ní Ọ̀yọ́ lọ́dọ̀ wa ní Ìbàdàn. Wọ́n wá ṣe prógámù Òkè Ìbàdàn. Nínú speech tó ń sọ wọ́n ní àwọn gọ́fúnà gbogbo ilẹ̀ Yorùbá àwọn expect fún foríforí kí wọ́n máa lo anthem ilẹ̀ Yorùbá. Àbí? Bẹ́ẹ̀ni. Mo ṣe gbọ́ ọ̀rọ̀ ẹnu sí wọn. Wọ́n láì kò tí pé 6 months. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ àti àpúrúfẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. So àjọ̀nú èèyàn màláìka èèyàn ló máa ń sọ̀rọ̀ tó máa ń ṣe láìpẹ́ ọdún. So àdèmọ́ yẹ àwọn ọgbẹ́ tí màá ti gbé torí ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìrẹsì náà sọnù program àwọn gbogbo àwọn security department bí àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀tà Àgbẹ̀kọ̀yà bàbá yìí kó wọn jọ pé kọ́ máa ṣe lẹ́sìn papọ̀ ta ló ṣe irú ẹ̀. Bàbá yìí lọ́jọ́ lókè òkun ó lẹ́gbẹ̀lẹ̀ Yorùbá láìgbó olóṣèlú láìgbó lọ́wọ́ gọ́fúnà láìgbó lọ́wọ́ olóṣèlú kankan ta ló ṣe irú ẹ̀. Ẹ ṣeun bá mi. Báwa Yorùbá ti láìkì ọ̀tẹ̀ dùn ó ní eléyìí wọn tó jẹ́ o kọ́kọ́ tó wọ́jọ́ ló wá kiri o. Ẹ ṣeun sà. Ó lè ọ̀lẹ́ ló dà láàmú kan tó wọ́jọ́ ló wá kiri olóòtú àǹbáyín bọ̀. Ẹ ṣeun gan. So ẹ ṣeun bá mi tó pè láti ìlú Ọ̀yọ́ kọ́lọ́n dẹ̀rẹ̀ fún ẹni rí. Nọ́mbà wa láti pè wọlé òun ni 090 27 92 92 32 090 27 92 92 32 nọ́mbà tẹ́lẹ̀ fi pè wọlé nìyẹn. Ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹ yẹ ká tún gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ bàbá tó lóun ti ebi ẹ̀ tán ààrẹ ní certificate tó bá fẹ́ wò wá bá ń lé wọ́n gbé staff of office fúnyàn oríṣi méjì ni ìkan tún wá ní igbá lórí tó ní àsíá ọ̀nà mẹ́ta ní làákàyè orí yìí ti yí ẹ̀yin òpònú oníjẹkújẹ yìí. aláàfin òfin dẹ́gbọ́dẹ̀ tó wá ṣọ́ra ẹ̀ nísìn nǹkan tó ó fẹ́ ríran nìyẹn o. kó má bàa hàn lórí ọmọ ó lóun yóò bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò
láti ìran kan títí lọ dé ìran kẹrin. olódo ni ẹ́ tọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ ṣe bàbá wò lórí ọmọ orí títí ẹ̀gan ni ọlọ́run ti máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò nítorí pé òun ṣe èèyàn rẹ̀ òun ṣe kíni òun ṣe èèyàn rẹ̀ nítorí tọ́lọ́n bá máa bẹ ẹ̀ṣẹ̀ wò lára ẹ̀ ó máa ké jù nítorí èmi ò ní fẹ́ kọ́lọ́n bẹ̀ ṣe títí ẹ wò lára ọmọ nítorí pé orí burúkú tó ń ṣe yìí ó fẹ́ ṣe lẹ̀dọ́mọ ni kéèta èyí títí bẹ̀ tán ṣe yìí ó fẹ́ ṣe lẹ̀dọ́mọ ni nítorí pé tẹ bá ti rí àwọn ẹni ọlọ́run tí ó yẹ ń pọ̀ ọlọ́run bá pè tọ́lọ́run bá rán níṣẹ́ ìmísí tó máa wà lára ẹ̀ ẹ̀yin gan tó bá ti ń sọ̀rọ̀ ẹ ti máa mọ̀ wípé ìjẹ́rìí ọlọ́run bá ń bẹnu ayé eléyìí ṣùgbọ́n eléyìí ó fẹ́ bloggers ni kò tẹ̀ ń ṣe pastor bloggers ni pínyàn nọ́mbà ok máa kọ nọ́mbà yẹn sí abẹ́ right up yẹn kí everybody mú bẹ̀ 090 27 92 92 3 2 ó wà ń bẹ̀ mo ti post ẹ̀ síbẹ̀ so mo ń bọ́rọ̀ mi bọ̀ ẹ ti mọ̀ wípé eléyìí bloggers ni kò ń ṣe ìránṣẹ́ ọlọ́run nítorí pé ẹ̀mí ìmísí ọlọ́run ọba kò sí lára ìmísí ọlọ́run ọba bó tilẹ̀ òun kó kéré mọ kò ṣe kíni kò sí ní ara ẹ̀ kí ló dé kí ni nǹkan tó fẹ́ gbà nínú nǹkan tó wá ń ṣe báyìí tó wá fi ẹ̀yìn ìṣelógo ọlọ́run ọba sílẹ̀ bí ọlọ́run ò bá pèèyàn gan tí èèyàn bá tẹra mọ́ àdúrà àtàwẹ̀ èèyàn á rí ìmísí ọlọ́run bẹ́ẹ̀ ni èèyàn máa rí ìmísí ọlọ́run tó ti yé olóṣì oníyẹ̀yẹ̀ oníranù. ọlọ́run ò fún wa ní oore ọ̀fẹ́ àti pààyàn o olúwa fún wa lóore ọ̀fẹ́ o lè báyàn wí kò lè fi ilẹ̀. ṣé ẹ̀ ń gbọ́ ó ní ọlọ́run ò fún òun lóore ọ̀fẹ́ àti pààyàn ṣùgbọ́n òun lè báyàn wí kó dẹ̀ filẹ̀ jọ ẹni tó bá ti tiẹ̀ jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ihun tó yára pààyàn jù nínú ayé tí ọlọ́run bá gbọ́n lòdì sí kò dìgbà tá a bá mọ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣẹ̀yàn tó yẹ pé irọ́ tí òun ṣe títí ẹ̀ tẹ pamọ́ tẹ fẹ́ fi gbogbo ẹ̀ jẹ́ ó mọ̀ pé ó ti dá pààyàn pásítọ̀ ti bẹ̀ tán ó ti dá pààyàn ẹni gbóúnjẹ tó yẹ kí èèyàn jẹ lẹ́nu ẹni téèyàn ò róúnjẹ jẹ tó ò fi rí fámìlì ẹ̀ fíìdì mọ́ ó ti pa ṣódìgbò bá fi ọ̀bẹ pínyàn àbí tó bá yìnbọn lùyàn apààyàn ni ẹ́ pásítọ̀ ó ti dá apààyàn mẹ́yẹn ọlọ́run ò fún ẹ lórí ọ̀fẹ́ àti pààyàn ó dẹ̀ ní tífì ní Gani Adams ó ti bo ògùn àwọn èèyàn jẹ ó gbé owó olówó kò kólẹ̀ ó dẹ̀ ní tífì ni ó dẹ̀ sọ pé ọlọ́run ò fún ẹ lórí ọ̀fẹ́ àti pààyàn ṣùgbọ́n o lè báyàn wí kó filẹ̀ jọ ṣe èyí tó ń ṣe nísìn o ò tí pààyàn bẹ́ẹ̀ ẹni ó fọ ọ̀rọ̀ ẹnu bá ti tẹ̀ ẹ̀jẹ̀ láti pálápasáyé oní ò tí pààyàn ọlọ́run á bí ẹ́. tó bá fẹ́ gbọ́ á gbọ́ tí ò bá fẹ́ gbọ́ lẹ́nu àwọn oyè tó ń fi ti pa ta ló jẹ oyè ńlá tó tọ́ yẹn ní ìdílé Adams rẹ̀ dẹ́ kí ló fà tó kí ló dẹ̀ jẹ́ láti ìgbà tó ti jẹ́. lóòótọ́ ni nǹkan tó sọ ṣùgbọ́n ìdílé Ìbà Gani Adams àti ìyá àti bàbá wọn ń ṣe ọmọ ẹrú ìdílé ọba ni ìdílé jagunjagun ni wọn ń ṣe ọmọ ẹrú so tó yẹn bá kan Ìbà Gani Adams àṣélẹ̀ ni nítorí pé ẹni tó bá ti fọ́ lójú ló máa ní òun ò mọ̀ nǹkan tí Ìbà Gani Adams ṣe ìhun tẹ́ ẹ̀ ń fẹ́ ni pé kọ́kọ́ mi ti treason sí ìjọba nígbà tí àwọn atiláwí ṣe títí àwọn eworo Ìbà tó ń júbe eworo kiri ilé ògbà ọ̀nà ògbà tó ń ṣe wí àràgbà tí wọ́n ń júbe eworo kiri ẹ̀yin tẹ́ ẹ ti fọ́ lójú yẹn tẹ́ ẹ ń mú ìlara wọnú ayé yín
tẹ́ ẹ̀ mẹ́gàn wọnú ayé yín ẹ̀ lè ríṣẹ́ tí Ìbà Gani Adams ṣe nígbà tí ò ti kó mọ jáde kó máa pààyàn ẹ̀ lè ríṣẹ́ tó rí Ìbà Gani Adams ṣe ó dẹ̀ tún wá ní ẹ̀ríṣẹ́ yẹn nìyẹn Ìbà Gani Adams tún wá ń sọ pé ẹ̀yin ìjọba o ẹ fún mi ní 6 months ẹ ní gbúrò nǹkan tó ń pè ní bandit or terrorist ní ilẹ̀ Yorùbá mọ́ káàtẹ̀ wá sọ pé ọ̀lẹ́ni ó tún wá ń béèrè backup lọ́wọ́ gbogbo ìlú kàkà kí gbogbo yín jáde nítorí ẹ ti mọ̀ wípé ibi tẹ́ ẹ ti ń jẹ máa dí àwọn ìjẹkújẹ tẹ́ ń jẹ kiri owó tẹ́ ń gbà káàkiri gbogbo ẹ máa ṣe kíni ó máa dí ẹgbà bẹ̀ ṣe kíni ẹ bá bẹ̀rẹ̀ sí ní ba ọ̀rọ̀ yẹn jẹ́ nígbà tó tún ṣe one day Yorùbá Security Summit ní Ilé-Ifẹ̀ ní February 29 ààrẹ tún repeat ọ̀rọ̀ yẹn ní ìgbà táwọn dìdìrín ẹgbẹ́ náà tẹ́jọ kóra ń jọ wọ́n máa gbé ọ̀rọ̀ jáde wọ́n náà rẹ̀ ń béèrè 200 million mo ṣe fídíò lórí ẹ̀ mo dẹ̀ proof evidence ẹjọ́ gbogbo àwọn tó bá fẹ́ pè mí wọlé ẹ má yẹ kó máa pẹ́ rárá 2 minutes. Hello ẹ kú ètò. Ọlọ́run ọba ló ń to ẹjọ́ ẹ má kí ọ̀rọ̀ yẹn pọ̀ jù kó má ju bí i 1 minute lọ kò ní bàjẹ́ ẹ ṣeun gan ẹ kú fẹ́ wa. ó dáa o ẹ ṣe gan ẹ kú ètò gbogbo àlàyé tẹ ṣe lórí ọ̀gbẹ́ni tiẹ̀ ti tán pátápátá ẹ̀ láti gbọ́. ó tó di èní láti rí lórí social media ṣe wípé wòlíì èké ni olùkọ́lọ́ ló máa predict ball football match lórí social media òun kan náà ló máa wá sọ pé Tinubu ò ní wọlé píṣọ̀ tàdé wò yá ti rí pàwọ̀ gbòó ló ránṣẹ́ àwọn ògbówó àti bàbá Bánjí Akíndé tó yè bàbá Bánjí Akínlólè àgbà yahoo ìwèrè dára gbogbo kánkọ̀sì wọn yẹn àwọn ló ránṣẹ́ ṣé nǹkan tó yẹ kẹ́tìbẹ̀ yẹn wò ni wípé Yorùbá nation wọn ò tà mọ́ nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ dà invite àwọn èèyàn wọn kúrò lórí ẹ̀ láti sọ pé nǹkan báyìí avenue mi náà tó fẹ́ gbà wọlé yẹn o ń tẹ́ ń wò yẹn wọ́n fẹ́ gba avenue mi wọlé ni gbogbo àwọn tó ti gbá wọ́n lè mọ̀ pé àwọn ṣe wà á tì ní gbogbo èyí tí wọ́n ń ṣe so Ọlọ́run túbọ̀ máa fún ẹ̀yin náà má dákẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn káyé gbogbo ayé máa mọ gbogbo ìwà àwòrán tí wọ́n ti wù lẹ́bàdẹ́ máa wo bàbá yẹn lọ mo tún fẹ́ fàṣìkò ìrọ àwọn àgbàlagbà tẹ̀lẹ́ kọjọ́ kọ́ mójútó kọ́ má yẹ kí máa yẹ ba orúkọ ìjọ mímọ́ jẹ́ máa tó ti ń sọ ìran èké láti gbà yìí kí ni wọ́n rí ṣe fún wọn ṣe kọ́kọ́ fún díẹ̀díẹ̀ bóyá wọn máa bẹ̀rẹ̀ orúkọ ṣẹlẹ̀ jẹ́ nìyẹn o ìjọ mímọ́ dẹ̀ ni wọ́n pe ìjọ yẹn wọ́n jọ wọ́n mójútó wọ́n máa bẹ ìjọ mímọ́ jẹ́ o Ààrẹ Gani Adams ọdẹ ń ṣèyàn kan sẹ́yàn lè bàjẹ́ iṣẹ́ tí yẹpẹrẹ náà ayé eléyìí tó ṣe náà ló máa fi ṣàṣemọ́nú ayé ẹ̀ toró ti wọlé tẹ́lẹ̀ onúbọ̀ abẹ́ ti ẹ̀fẹ́ tọ́ pátápátá lórí eléyìí ni kó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ tó gbéṣẹ́ fún wọn kó ṣọ́ra ẹ̀ gidi gan o ẹ kú ètò. ẹ ṣeun sà ẹ ṣe ọ̀rọ̀ lẹ́sọ so ẹ yẹ ká tún gbọ́rọ̀ lẹ́nu tibẹ̀ tán tó ti fẹ́ tán. àwọn mélòó ló jà fún Yorùbá àwọn mélòó ló kó sọ̀rọ̀ sójú ogun. ó ní ogun mélòó ni wọ́n jà fún ilẹ̀ Yorùbá ṣó o ti gbàgbé ṣóbà ni ní Festac nígbà tọ́wọ́ àwọn sójà ò ká àwọn bọ́ńkì tó ń dá wọn láàmú ní Ṣóbà ní Festac Ìbà Gani Adams jáde ni nítorí ó sọ pé ọ̀lẹ ni Ìbà Gani Adams jáde ni wọn ò dáràn ọmọ nìkan wọn jáde tán ní Ṣóbà lọ bèrè ní Ṣóbà ní Festac wọ́n mú wọn àwọn sójà ò lè dá wọlé ẹgbẹ́ OPC led by Ìbà Gani Adams ni wọ́n wọbẹ̀ yẹn nínú rà lórí omi oníkòjagun bàádó ńkọ́ oníkòjagun oúnjàbọ̀ ńkọ́ oníkòjagun ìgọ̀gàn ńkọ́ oníkòjagun kí ló dé ṣé ìlara fẹ́ pa yín ni ṣọ́n ṣépè fún yín ni ṣé ìlara fẹ́ pa yín ni àwọn ẹ̀rùn tó rún ẹ̀ṣẹ́ wọn lára títí tí wọn ò ríṣẹ́ jẹ́ ìwọ náà tún wá jáde ó dẹ̀ pẹ́rẹ́ ń wòlíì àtúbọ̀ tó ẹ ti bọ́ fọ́ o tíbẹ̀ tán. ẹ láìpẹ́ obìnrin àtọwọ́jú kan mí lọ so
kò ṣe olórí. ṣé ń gbọ́rọ̀ ó ní Ìbà Gani Adams láìkó obìnrin àtowó ṣé obìnrin pa yín pọ̀ number 1 question ló fẹ́ bí ẹnìyàn ti bẹ̀ tán ṣé obìnrin pa yín pọ̀ ó fẹ́ yàwó rẹ̀ ó fẹ́ yàwó ìyàwó ẹ̀ àbí ó fẹ́ kan náà wọn fi sí ní tiẹ̀ tàbí ó gbọ́ pé òun àtẹnìkan jọ ń du obìnrin àníwèrè nìyí ẹ máa lo làákàyè kẹ́ tó báyàn jẹ́ ìpè ṣé ohun tí mo fẹ́ fi báyàn jẹ́ yìí o ṣójọ ti tiẹ̀ olófẹ́ràn owó olójọ payín pọ̀ owó olójọ payín pọ̀ inú àwọn lídà tẹ́mi ti ń bá rìn ní ayé mi ò tí rí irú lídà Ìbà Gani Adams rí níbi tó jẹ́ pé gbogbo ẹni bá ti sọ wípé kí Ìbà Gani Adams wálẹ̀ kó kú ògo tó yẹ kó tọ́ sónítọ̀ òun yẹn Ọlọ́run máa fi dá Ìbà Gani Adams lọ́lá ni wọ́n máa fi búyọ tíbẹ̀ tán you finish pátápátá o rọ́rọ̀ sọ ń bẹ̀ yẹn ẹjá tún gbọ́. nígbà táwa ṣe lọ oko ọdẹ tá ń gbé bọ̀ tá ń sọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta nínú oko ṣé Gani Adams lè sùn ọ̀sẹ̀ méjì nínú oko bó ṣe wà. òpònú ni ẹ́ ibi tó ti polú nìyẹn tí ó mọ̀ pé téèyàn bá ṣiṣẹ́ tó jagun tàbí ó ṣiṣẹ́ ọwọ́ gan tó bá ṣiṣẹ́ ọwọ́ tó stage kan tó ní àwọn ọmọọṣẹ́ ó máa direct ni Ìbà Gani Adams ti ṣe rẹfújí sẹ́yìn ṣé ọmọ yẹn rẹfújí tààrẹ ti ṣe ni ọmọ yẹn rẹfújí tààrẹ ti ṣe ó ní ìgbà tí wọ́n sì lọ sóko ọdẹ ókè náà nísìn kò sí ẹni tó lè jàjà tó wà nílẹ̀ ìjà tó wà nílẹ̀ yìí kò ń ṣe fún ẹnìkan gbogbo ayé ni nítorí Yorùbá jọ ní gbogbo ayé ni gbogbo wa la nẹ́tọ́ àti jagun yẹn ìwọ tó dẹ̀ ti ní experience ọdẹ tó ti jagun ọdẹ ó yẹ kó o lè kán lugbó kí wọ́n náà ṣe díẹ̀ nú ẹ̀ tó bá ṣe díẹ̀ nú ẹ̀ àwọn ayálù wọn náà lọ́gbọ́ ẹnu wà á róye jẹ tó bá jẹ́ pé oyè lórí jagunjagun tí wọ́n fún Ìbà Gani Adams yẹn òun ló ń bí ẹnu wà á dẹ̀ róye jẹ ó sì lè bá aṣọ sẹ̀lẹ́lẹ̀ nítorí pé ìwé mímọ́ náà fi dá wa lójú wípé ìfẹ́ràn ìlú ẹni ara ìgbàgbọ́ ló wà kí ló dé tó ń ṣe kọ́ntọ̀kọ̀tàn tibẹ̀ tán tó ti tán pátápátá kí ló dé tó ń ṣe yánmọ̀yánmọ́ ó lè jagun nìyẹn ó lè wá expect Ìbà Gani Adams nísìn wípé kó wá kọ́kọ́ lọ sunú gbó tí ilẹ̀ bá ti pòyì òun ní Ìbà Gani Adams máa ń jáde ni wọ́n máa jáde láṣíwájú ogun yẹn máa ń jáde tó ò bá mọ̀ àwọn tí Ìbà Gani Adams dẹ̀ ti tírèènì sílẹ̀ lọ́bẹ̀ lọ́wọ́ àwọn community tí ẹni kọ̀ọ̀kan wọn wà wọ́n á sọ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wọn ṣé àwọn ọba la fẹ́ sọ ni ṣé àwọn community nínú ìlú ṣé òun la fẹ́ sọ ni wàá rí àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Hello kọ́là. Hello olóòtú. àwa ni ẹ bá ṣe ní ṣókí kó má ju 1 minute lọ nítorí ẹ ṣeun ọlọ́run bá lọ́kùn. jẹ́ ní tibẹ̀tán yẹn tó ní òun tibẹ̀tán yẹn ó ti tán fúnra rẹ̀ ráúráú. finishing. kò dìgbà bàbá tẹ̀ ń sọ. kì í ṣòro nìkan ó sì kú pásítọ̀ kan báyìí pásítọ̀ kan tẹ́nu ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀ bí ìgbà báyìí ó ti sọ̀rọ̀ náà pásítọ̀ Nasiru mo ti gbàgbé orúkọ yẹn ni pásítọ̀ Nasiru lórúkọ ẹ̀ máa wò tó ń bá rí màá sẹ́ńdẹ̀ ó ti dé tipa òun ẹ́ ti tó bí oṣù márùn-ún wọn ò rí ẹni tó ń ṣe nǹkan rẹ̀ olófo ni wọn ìyẹn ń ṣe wòlíì ẹ má kàkún wòlíì o ìṣe wòlíì rárá àwọn tó dẹ̀ gbéṣẹ́ fún àwọn náà ni ó pléèkì tọ́síwẹ̀ sórí kíní táwọn wò yẹn àwọn tó gbéṣẹ́ fún ni á ti mọ̀ wọn á ti mọ̀ pé bá bá ń gé wọn lọ́wọ́ tí wọ́n máa bẹ̀rù ká ní ṣùgbọ́n wọ́n mọ̀ pé gbogbo wọn ò ní pẹ́ parun láìpẹ́ láì jìnà lágbára Ọlọ́run ẹ kú ètò ẹ ṣeun ẹ ṣe. ṣó ti yé o lè kó sẹ̀lẹ̀ ẹyan aṣọ sẹ̀lẹ̀ sílẹ̀ gbanúgbó lọ kí wọ́n náà ṣiṣẹ́ ká gbáṣọ mọ́dì ká gbé ìjìmúfo kí ìdí ṣáà ti máa ká gbáṣọ mọ́dì ká gbá ìdí máṣọ kí ìyí máa ṣe kíni kó ti máa gbófo ni tó dẹ̀ wá rí o lè ṣiṣẹ́ kí Ìbà Gani Adams àjàkẹ́ láyé tí gọ̀gàn tí Ìbà Gani Adams rán
coordinator lọ ẹni tó wà ní Àbújá ló lọ iṣẹ́ kọ̀gàn but kò sí bí èèyàn ṣe máa ní signal from another state tó máa wọ state ibòmí tó fẹ́ wá ṣiṣẹ́ tó fẹ́ wá operate ó gbọ́dọ̀ rí DPO bẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń ṣe inú ẹgbẹ́ OPC a ní ẹni tó lead ní Ọ̀yọ́ ló fi ẹlẹ́ àsì pẹ̀lú former Ọ̀yọ́ state coordinator ló fi lọ ṣiṣẹ́ yẹn nígbà lọ dẹ̀ parí iṣẹ́ tí àwa gan tá à ń wò wípé ààrẹ ló ní ó ṣiṣẹ́ yìí ààrẹ nínú òun lóòótọ́ òun lòun instruct coordinator Ọ̀yọ́ pẹ̀lú backup òun àtoríṣiríṣi nǹkan báyìí ọ̀hún dẹ̀ fún guideline ló fi ríṣẹ́ yẹn ṣe so Ìbà Gani Adams òun parọ́ débi pọ́n máa gbé ògo titi ẹ mọ́ titi wọn tó o bá ṣe wá ní pásítọ̀ ti bẹ̀ tán káre ọmọ ọdún àgbà rere ara ohun tá à ń fẹ́ nìyí wọ́n á yìn ẹ̀ lọ́gọ̀ ẹnu bọ́tí tó ń ṣe yìí ẹlẹ́nu ni ẹ́ ẹlẹ́nu òun ni ẹ́ ìwọ sunú gbó òun ṣọdẹ òun yẹ̀yẹ̀ alátàrí pọ́nlá orí ẹ̀ bí àwòsóbí tó gbẹbọ tán ẹjá gbọ́rọ̀ dìdìrìn. pẹ̀lú research tó rà bí the governor of Lagos State. ẹ máa gbọ́ lára o. tó wá látẹ̀pẹ́ Ambode tó máa ya fọ́ọ̀fù ẹ̀ picture tó máa gbé fọ́ọ̀tù báyìí nígbà níbi tó pọ̀ sí bẹ́ẹ̀ ni pé kámẹ́rà máa gbé mẹ́ka àwògù ibi. ẹ wò lára abájọ ayélóyún kọrin ó kọrin kan ó ní aláwùmọ́ àmì aláwùmọ́ àmì aláwùmọ́ àmì o aláwùmọ́ àmì ẹni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ títí wá pásítọ̀ ti bẹ̀ tán tí ẹ ti jóná ó ń lara títí débi aago ọwọ́ Ìbà Gani Adams jọ ṣówó tó kan ìdílé ẹ òun ni Ìbà Gani Adams gbà tó fi ra aago ni o tún wá sọ sí o tún sọ ti gọ́vnà Ambode jọ kí ló fẹ́ kí no òṣì ló fẹ́ kán máa lò ní kí ló ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá ṣé pásítọ̀ dẹ̀ ni wọ́n ìṣá ṣé ìránṣẹ́ Ọlọ́run ní ẹ̀ṣá ojú ẹ̀sìn rèé o yóò sì rọ̀lẹ́ ẹ lórí. ìdí Tinubu ti ṣá ogo Ambode lọ́bẹ̀ ní London ó lọ ṣá ogo wọ́n yìí lùkà ní gbọ́mọ̀ fún wọn ní òmò wọn náà ti ya wèrè. ẹ̀dùn gbọ́ gbogbo Nàìjíríà ti síwí ṣẹ́dùn gbọ́ síwí wọn síwí lọ́wọ́lọ́wọ́. ṣe ń gbọ́ ìwọ náà síwí ṣe ń pé olórí burúkú ni bọ̀bọ́ yìí ó ní gbogbo Nàìjíríà ti síwí ó ní pírẹsidẹ́ǹtì síwí àwọn ọba nílẹ̀ Yorùbá wọ́n síwí as a citizen of Yorùbá land and Nigeria ó sọ fún èmi náà pé èmi náà ti síwí nìyẹn o ó ń jẹ́ kó yé àwọn tó ń wo prógrámù yìí náà pé wọ́n ti síwí nìyẹn o àwọn tó tún ránṣẹ́ náà ó ná síwí tí wọ́n ti ẹ̀kàn mi tó wọn àti ẹ̀bájọ síwí kò kàn mí but ó gọ̀ tó wo ṣùṣù tó ní gbogbo Nàìjíríà síwí àwọn sọ̀mọ̀rí àwọn èèkàn àwọn ògo tọ́lọ́run bá fi àmì ọlá sí lára ó ná síwí àwọn orí adé nílẹ̀ Yorùbá ó ná síwí àwọn pásítọ̀ gidi tó ń ṣe bí titi ẹ̀yìn àwọn àáfàá gidi tó ń ṣe bí titi ẹ̀yìn ó ná síwí kí lẹ́yìn ìjọ mímọ́ ń wò tí irú eléyìí máa fi máa wà ní ilẹ̀ yìí nínú Celestia bàbá ọ̀ṣọ́bà ò ṣe báyìí kó tó lọ ẹ̀yin ìjọ kan ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ Tibetan títí ẹ̀ tó ń tàn yìí kó bá máa fi àfẹ́ ti ìjọ Celestia o. ẹni wọ́n fẹ́ ṣe pàtí àdáálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wà máa ronú màálù mẹ́wàá màálù méjèèjì mo sọ fún wọn mẹ́kàtà lọ yìí owó tí wọ́n múlẹ̀ yìí ti pọ̀ then this year will be the worst mecca ṣùgbọ́n wọ́n ṣe é sìn wọn ò tí sọ pé Nàìjíríà tó kú o wọ́n ń bò ó àwọn Nàìjíríà ti kú sílẹ̀ o then mecca kẹrin iṣẹ́ ládàá ni is once in one's lifetime kì í ṣe ojoojúmọ́ òdì ìsìnkà tó ti rówó jí wọ́n gba bírèkì ní Kánò sí wọ́n sáré fò lọ sí Saudi ọ̀hún náà ti lọ ń gbàdúrà tó lè gbà ṣé Ọlọ́run wà ní Saudi ó dẹ̀ rántí olórí Saudi Arabia prince yẹn òun ló pa Khashoggi sí. ẹ ń gbọ́ ẹ̀yin mùsùlùmí àbí ká ní àwa mùsùlùmí ó ní ṣọ́lọ́run wà ní Saudi
ọlọ́run bá tó sọ wípé ibi gbogbo lòun wà téèyàn bá ṣe méjì òun sì kẹta ẹni yẹn òun sì kẹta wọn bẹ̀ wọ́n á ní ṣọlọ́run bá ń bẹ ní Saudi ṣọlọ́run bá ń bẹ ní Mecca ṣó o mọ iṣẹ́ ìpìlẹ̀ tó ń bẹ ní Mecca definitely o fẹ́ máa sọ pé kò sọ́lọ́run náà ní Israel nìyẹn ní Jerusalem o fẹ́ máa ní kò sọ́lọ́run náà ní Jerusalem. Ìwà òmùgọ̀ òun ni eléyìí tí pásítọ̀ Tibetan èyí tó ń wù yìí. Pásítọ̀ Tibetan mo fẹ́ lè ṣe last warning fún ẹ pẹ̀lú àwọn tó ń rán iṣẹ́ kó lọ mọ nǹkan tó ń ṣe kó fi làákàyè kó fi rìnrìn àjò ayé ẹ kó bá máa sọnù. Ṣó ti yé tí ẹ̀rẹ́ ti tán nítorí pé ó ti kọlu ẹni ọlọ́run ẹni àmì òróró ọlọ́run ẹni tọ́lọ́run bá rán tọ́lọ́run ṣológo tọ́lọ́run rán níṣẹ́ tó dẹ̀ ń jíṣẹ́ ẹlẹ́jẹ̀ funfun òun ni Ìbà Gani Adams kò ń bá yín gbàbẹ̀ tẹ́lẹ̀ o kò sínú àwọn oníranù àwọn ẹlẹ́lẹ́yà yín yẹn. Ṣó ti yé tó bá rán ẹ níṣẹ́ ẹrú kó fi tọmọ jẹ ó wá fi tọmọ jẹ nìyẹn ohun tó forí ẹ kó ó kù sí ẹ lọ́wọ́. Ẹ̀yin mùsùlùmí ẹ lè tèké sára Tibetan ó fẹ́ bà Mẹ́kà jẹ́ mọ́ yín lọ́wọ́ ó fẹ́ bà Mẹ́kà jẹ́ mọ́ yín lọ́wọ́. Ṣó ti yé so bí ìyẹn ṣe ṣe kíni bó ṣe jẹ́ nìyẹn. A máa fi àdàgbé ètò yìí rọ̀ síbi báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá wọlé lórí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó sì máa hùwà mo dúpẹ́ àwọn tó ń hùwà lọ́wọ́lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ti comment ẹ bá mi share kó lọ viral. Péjì yìí òun la máa lò báyìí sìn nítorí péjì tá à ń lò tẹ́lẹ̀ yẹn àwọn atiláwí àwọn eworo nation wọ́n ti flag péjì yẹn kò jẹ́ ká rí pé ẹ̀yìn fídíò ṣe ní orí ibẹ̀ yẹn dáadáa mọ́. Ṣó ti yé update ní orí kóòtù tí Sunday Ìgbòho tó pè tó ní Ìbà Gani Adams ń gbọ́ àwọn lórúkọ jẹ́ àti rí dára tó ń sọ̀sọ́kúsọ. A máa ṣe program lórí yẹn náà a gbọ́dọ̀ papọ̀ a máa ṣe program lórí yẹn náà. So irọ́ wèrè tó ń pa pé Ìbà Gani Adams bẹ̀bẹ̀ Ìbà Gani Adams bẹ̀bẹ̀ ẹ pàdé wa ní ọwọ́ alẹ́ ní èní fún update ní orí kéèsì tó wà ní court láti gbọ́ original nítorí pé tó bá ti ń parọ́ a gbọ́dọ̀ máa ṣe kíni a gbọ́dọ̀ máa jẹ́ kó yé wọn pé irọ́ ló ń pa bí ọ̀rọ̀ ṣe lọ lélẹ̀. Àná ni court case yẹn àná ni so nígbà ọlẹ́dẹ̀ court lánàá ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ a máa mú wá sí iwájú yín nítorí pé àwọn òun báyàn fi ẹ̀kọ́ tọ́ná nítorí pé bí lọ́ bá lọ lógún ọjọ́ kan lòtítọ́ máa ṣe kíni ló máa bá ẹ káàbọ̀ ẹ kú ojú lọ́nà ẹ ṣeun adúpẹ́ bye for now.